Ẹ̀yin olólùfẹ́ oúnjẹ ilẹ̀ wa, ẹ káàbọ̀ sórí fọ́nrán yìí. Lónìí a máa sọ̀rọ̀ nípa ẹja bíbọ̀. Àwọn ẹja tí a máa lò lónìí òun ni ẹja ṣáwá àti ẹja súnmú. Lákọ̀ọ́kọ́, a máa fi iyọ̀ fọ àwọn ẹja wa, a sì máa yọ àwọn ìfun àti ìdọ̀tí inú àwọn ẹja náà nítorí ìmọ́tótó ṣe pàtàkì pọ̀ nínú oúnjẹ sísè. Tí a bá ti ṣàn tán, tí a fọ gbogbo ẹja náà tó ti mọ́ tónítóní, a kó sínú ìṣasùn. Tí a bá sì ti kó sínú ìṣasùn tán, a máa fi omi ìwọ̀nba sí inú rẹ̀. A máa fi iyọ̀ àti oríṣiríṣi amọ́bẹ̀dùn tí ó bá wù wá ni a lè fi sí. A lè rí àlùbọ́sà sí. Kì í ṣe gbogbo ènìyàn ló fẹ́ràn àlùbọ́sà nínú ẹja bíbọ̀ wọn, ṣùgbọ́n ó dára gan nítorí pé ó ní iṣẹ́ púpọ̀ tí ó ń ṣe ní àgọ́ ara. Tí a bá ti rí àrídájú wípé àwọn ẹja wa àti omi ẹja gbogbo rẹ̀ ti wà tóótò, a wá gbé ẹja náà kaná, a sì rọra dè é. A sì máa yọ àwọn ìfun àti ìdọ̀tí inú àwọn ẹja náà. Ní ṣókí, èyí ni àwọn àǹfààní tó wà nínú kí a máa bọ ẹja. Àkọ́kọ́ ni wípé kò ní òróró, kò sì nílò kí ẹ fi epo sí rárá, kò sì ní fún ní ọ̀rá kúrukùru. Ẹ̀kejì, ó ń tọ́jú àjẹsára nítorí pé a kò dín lórí iná tó gbóná jù. Gbogbo èròjà tí ó ń gbé ara ró bíi omega 3 bí àwọn òyìnbó ṣe máa ń pè, wọ́n máa ń dúró sínú ẹja náà àti omi rẹ̀. Ẹ̀kẹta, ó rọrùn fún ikùn, ó máa ń rọ̀ gidi, kò sì máa ń da ikùn láàmú tàbí wú ní ikùn. Ó dára gan fún àwọn ọmọdé, àgbàlagbà tàbí ẹni tí kò fi bẹ́ẹ̀ gbádùn ara rẹ̀, ìyẹn àwọn aláìsàn. Kò sì gbani ní àkókò. Èyí ni ìkẹrin. Ó yára láti sè, ìṣẹ́jú 10 sí 15 péré ni ó gbà. Kò sì ní sọ ilé di rírun òróró ẹja bí ìgbà tí a bá ń dín ẹja. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, a lè tún yẹ ẹja náà wò láti mọ̀ bóyá ó ti jiná. A rọra máa gbé ẹja náà kí ó má bàa wó. Ẹja bíbọ̀ kì í ṣe oúnjẹ tí ó níni lára nítorí pé gbogbo ọ̀nà láti sè é ni ó rọrùn. A bọ ẹja náà lọ́tọ̀. A lè bọ ẹja fún oríṣiríṣi ọ̀nà. A lè bọ̀ ọ́ wípé a fẹ́ kó sínú ọbẹ̀ ata, ọbẹ̀ ẹ̀fọ́, oríṣiríṣi ọbẹ̀. A lè bọ̀ ọ́ kí a gbé ẹja náà sínú ilé kí a tọ́jú rẹ̀ kí a máa fi jẹun nígbà tó bá yá. A lè bọ̀ ọ́ láti fi panu bẹ́ẹ̀, a sì lè bọ̀ ọ́ láti padà jẹ.